pẹ̀lú bí awuyewuye bó ṣe ti bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó kọjá tí ọmọ gbajúgbajà òṣèrébìnrin ní Ìyábọ̀ Òjó ìyún Priscilla Òjó látìgbà tí òun àti ọkọ ẹ̀ tó jẹ́ gbajúgbajà olórin tàkasúfèé ní orílẹ̀-èdè Tanzania ìyún Juma Jux tó ti kéde wípé àwọn ti finú ṣoyún ó tó sì jẹ́ pé wọ́n ti ń retí ọmọ tuntun làǹtìlanti báyìí. Látìgbà náà ni awuyewuye ló máa ti bẹ̀rẹ̀ lórí ẹ̀rọ ayélujára tí àwọn èèyàn tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ìpè àbá kí ló wá dé àwọn rí Priscilla àti Juma Jux tí wọ́n ṣe ìgbéyàwó níbẹ̀rẹ̀ ọdún yìí pàápàá ní oṣù kẹrin ọdún yìí tí wọ́n ṣe ìgbéyàwó aláriwo ní ìlú Èkó tí wọ́n sì ní ó ṣe wá jẹ́ wípé láàárín oṣù bíi mẹ́ta ni ikùn Priscilla ti yọ tó bẹ́ẹ̀ tó fi di pé ó ti fẹ́ bímọ. Bí ẹ kò bá sì gbàgbọ́ bí ẹ bá gbàgbé ìgbéyàwó bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ìní Priscilla àti Juma Jux ìní wọ́n ṣe ọdún tó kọjá ní kọ́kọ́ ṣe ìgbéyàwó kan lórílẹ̀‐èdè Tanzania nígbà tó sì di ọjọ́ keje nínú oṣù keje ọdún tá a wà yìí the 7th of February 2025 ni wọ́n ṣe ìgbéyàwó aláriwo kan ní ìlú Darussalam ní orílẹ̀‐èdè Tanzania nígbà tó sì di ọjọ́ kẹtàdínlógún oṣù kẹrin ọdún yìí April 17, 2025 ni wọ́n wá ṣe ìyàwó aláriwo ní ìlú Èkó níbi tí àwọn èèyàn pàtàkì káàkiri Nàìjíríà tí wọ́n ti yẹ Ìyábọ̀ Òjó àti ọmọ àtọkọ mẹ̀ sí. Nígbà tó tún di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí May 28, 2025 ni wọ́n lọ ṣe àṣekágbá ìgbéyàwó náà lórílẹ̀‐èdè Tanzania tí Ìyábọ̀ Òjó àti àwọn òṣèré ẹgbẹ́ kan tí wọ́n sì lọ síbẹ̀ láti ṣe tọkọtaya náà sí. Ṣá o báwọn èèyàn àbáṣe wá rí ikùn Priscilla tó ti sáré ga bí olóyún oṣù mẹ́sàn-án lẹ́yìn ìgbéyàwó oṣù mẹ́ta tó ṣe ìní awuyewuye ti bẹ̀rẹ̀ táwọn èèyàn sọ oríṣiríṣi ọ̀rọ̀ ìpè kí ló wá dé báwo ni ọkọ Priscilla bó ṣe lè máa sọ pé òun bá ìyàwó òun nílé ni ìyún pé ọkùnrin kan ò gbórí ẹ̀ rí wọ́n lè túmọ̀ sí pé wọ́n ti ń bára wọn sùn kó tó di ayẹyẹ ìgbéyàwó nítorí pé kò ṣeé ṣe kéèyàn ṣe ìgbéyàwó láàrin oṣù mẹ́ta kó sì ti sáré fẹ́ bímọ láàrin oṣù mẹ́ta náà. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ tó ń fi òpin sí awuyewuye yìí Priscilla Òjó nínú ọ̀rọ̀ tó gbé sórí ẹ̀rọ ayélujára jẹ́ kó dì mọ̀ ìpè kẹlẹ́nu kó ṣọ́ ẹnu ẹ̀ kó nígbàṣọ ẹgbẹ́ kí gbogbo àwọn tó ń sọ̀sọ́kùsọ kan fi tiwọn ṣe tiwọn. Ó jẹ́ kó dì mọ̀ ìpè ohun tí àwọn èèyàn ò mọ̀ ni wípé kó tó di wípé wọ́n rí ìgbéyàwó táwọn ṣe nínú oṣù kẹrin ọdún yìí ní àwọn ti fẹ́ra àwọn ti pẹ́ ó la ẹyẹ ìgbéyàwó láwọn kan ṣẹ̀ṣẹ̀ ṣe. Priscilla ní látọdún tó kọjá lòun ti wà ní ilé Juma Jux táwọn ti di tọkọtaya ó ní ìgbéyàwó aláriwo táwọn kàn fẹ́ káwọn èèyàn mọ̀ ni làwọn ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́dún yìí èèyàn pé ó ti pẹ́ táwọn ti ń gbé rẹ̀ fẹ́ra wọn tí ọ̀rọ̀ oyún náà kò sì jẹ́ tuntun.